ó dáa bí nǹkan bá wá lé kí ni solution fún. nǹkan ti wá lé báyìí. nǹkan lé. ọtí bára rẹ ni pé ọ̀n sáré tẹ̀lẹ́gbẹ̀ rẹ ní ọ̀dẹ̀ èèyàn. ara ayé ń wú ọ̀pọ̀ ń gbádùn ọ̀ sì ń wẹ̀ nínú àgbàrá àyà. ọ̀ ń fìtínà jẹgbẹ́ rẹ lọ ọ̀ ti sẹ́ bí erin ọ̀ ń jẹ bí ẹ̀ lírí. nǹkan wá lé. àmì ìrù mi. èmi ni wòsàn rẹ̀. àkọ́kọ́ ń bẹ̀. wa ma asabakum min musibatin. àsọ́bùrù. kọ́kọ́ lọ ní sùúrù fún tó sí ọ. àádọ́gbọ́n sí nǹkan lé ń ṣe gìràgìrà á lọ gbé mọ ni èmi ní olóyàn ọmọ sórí ibú lọ sí ni. kàkà kọ́ mo lè mọ̀ yìí ó gbogbo ará àdúgbò ni ò ní gbádùn ìpakúwa ni wọ́n pa ọ́. kọ́kọ́ ní sùúrù náà gẹ́gẹ́ bí àwọn òjíṣẹ́ Ọlọ́run ṣe ní sùúrù gẹ́gẹ́ bí àwọn sàhábà ní sùúrù àwọn àlàáfíà àwọn wòlíì Ọlọ́run ti ní sùúrù kọ́kọ́ ní sùúrù náà. ọ̀nà wo lọ́ọ́ fi ní sùúrù tó o bá ní kinní kan lè mọ́ wo tẹni tó le ju tiẹ̀ lọ kọ́ wá padà. fajazahum bima sabaru jannatan wa harira. gbogbo tí ń jẹ́ ẹrúsìn Ọlọ́run sùúrù làkọ́kọ́ torí bí àná Muhammad ó ní asọ́bùrù mafatihul farih. sùúrù ṣíṣe mafatihul farih òun ni kọ́kọ́rọ́ tá a máa fi sí dùnú. tó bá bára ẹ níbi tó le mọ̀ pé jí n gbẹ́sẹ̀ méjì kí n bá ara wájú ìpàkọ́lọ̀ fi sọlẹ̀. gbogbo àwọn àfáà wa ta ni ò dààmú èèyàn ńláńlá wo ni ò dààmú tí wọn ní kọ́ lọ kan àpótí àwọn ni ọ̀ máa rí owó ọ̀hún wá red mercury káàkiri àwọn ni kọ́ kan àpótí bọ́ ṣe ga tó kọ́ gbé sínú ilé kọ́ máa pé ẹ̀ẹ́dẹ́bu rẹ̀ ó wá gorí àpótí ó ní gbogbo owó tà ní gbogbo àgbáyé kó máa bọ̀ bó ni ó ti wá ọ̀ kú ní kéke. kéke lọ ti kú dànù. sùúrù ni tó bá sí ọkọ lọ tí ní àsìkò rẹ̀ ò tí ì tónú ní sùúrù kọ́ máa bẹ́ẹ̀ tó a bá fẹ́ gidi wá ọkọ ọlẹ́wà yìí tí ó pa ọ́. bẹ́ẹ̀ni tí wọ́n fi jojúmọ́ lù ọ́. tó bá so obìnrin lọ tí ì rí ní sùúrù àsìkò rẹ̀ ń bọ̀. gbogbo tí o bá tásìkò yẹn ń ṣe bá ọba ṣe yóò bọ̀ ọ́ padà tún nọ́mbà mú ni. kó anihùnmú mi kà mú rí dáa. solution ní fún yín lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbogbo tó bá bọ̀ tó ń ṣe pati. wakilili umura ilal qada. wakilili umura ilal qada. wá gbé ọ̀rọ̀ rẹ gbé lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó ní àkọọ́lẹ̀. pé bọ́lá ti kọ́ lórí ṣe ọgbọ́n òní kéèyàn ó dé èèyàn. sùúrù làkọ́kọ́ toró tó méje mo sì fẹ́ kà á fún yín ọlá apá àjọsìn kọ́ńtírì kan náà mo fẹ́ ka méjèèje fún yín nítorí tó dẹlòmíì láàmú kì í ṣe àánú Ọlọ́run lọ béèrè mo ń wówó lọ lóyìnbó mo ń wówó lọ òkè ọya mo ń wówó lọ sí Ghana rárá èèyàn wá owó ká àánú Ọlọ́run lèèyàn máa wà. kó anihùnmú mi kà mú rí dáa. ẹ lọ wọ ẹni tí ń gba mílíọ̀nù lówó kò sì ní ìralẹ̀ ẹ ti ń ta pure water yóò sì kọ́lé. Allahu Akbar. àánú Ọlọ́run. fada. wakilili umura ilal qada. wakilili umura ilal qada. ẹ mọ̀ wò tá lómi pé ń gbádùn o sì ló mọ̀ pé òun ò láṣeyọrí. sùúrù làkọ́kọ́. kun anihùnmú mi kà mú rí dáa. àmírù mi ẹlẹ́ẹ̀kejì al-ibtihal àtàdárò àdúà. tọ́wọ́ ní sùúrù tẹ́ wà fi àdúrà tì lẹ́yìn.
àdúrà ni ó yanjú rẹ̀. àdúrà ni ó yanjú ẹ̀. Allahu Akbar. wakilili umura ila liqada wakilili umura ila liqada. jẹ́ sọ fún ọ lónìí lónìí. yìí máa ṣiṣẹ́ lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún kò ní ó tẹ́gbẹ́. lónìí ó tẹ́gbẹ́. tọ́wọ́ tí wọ́n fàdúrà tí solution ni mò ń fún yín lọ́wọ́ yìí tí nǹkan bá lé àdúrà wà gbé kú ó ní máa ya bá omi kún rọ̀bì kúl máa ya bá omi kún rọ̀bì láwùlá àdúrà òkun ọlọ́ni bá ti yà sí yín bá pààyàn tí kẹ́ máa dààmú lọ ni bí ìbá sọ láàdúrà tẹ̀ ń ṣe. idha kunta fi hammin wa gammin wa kuribatin. lọ́dúnbáwá. faqra kitaballahi tanju minal ghammi. faqra kitaballahi tanju minal ghammi. tọ́ba tí ẹ̀rí wàhálà tọ́rí tó lè ṣídà tọ́rí tó lè tọ́rí ìbànújẹ́ tó dé gáyà tó gáyà tà ológun. faqra kitaballahi tanju minal ghammi. mọ kétìrà Ọlọ́run. ọmọ kétìrà Ọlọ́run. jílóru ọmọ sàdúrà. jílóru kọ́ ọmọ sàdúrà. àtàdárò máa ra wọn lọsẹ sọlá ẹnìkan ò lè shift orí ibùkún òfin àfọlọ́n. idha kunta fi hammin wa gammin wa kuribatin. àwọn Jámánì náà ṣe ni wọ́n gbé ètò kalẹ̀ nísìnyí ìmọ̀mù wọn àgbàlọ́ bàásùnú ẹ̀gbọ́ bẹ́ẹ̀ àtàwọn Sheikh Abdulhakeem gbogbo wọn wà lọ ọwọ́ ń lu èèmọ̀ ọ̀la sàlátù rí oníṣẹ́lẹ̀ wá sí nílẹ̀ iṣẹ́ ìwà gbàdúrà máa dààmú jẹgbẹ́ rẹ lọ. faqra kitaballahi tanju minal ghammi. faqra kitaballahi tanju minal ghammi. ọwọ́ ṣiṣẹ́ fá iṣẹ́ wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá yọ àyè àsàlátù lẹ̀ ẹgbẹ́ rẹ̀ ràn ọ́ níṣẹ́. lè bẹ lọ ìwọ gbọ́kànlé agbára tó dúró tì ọ̀lẹ́ ní máa rán alágbára ń sẹ̀. bẹ́ẹ̀ bá lágbára bíi gidigidi ọ̀gá wa máa bẹ̀ ètò tó tẹ̀lé àtawakkulu ala Allah wà lọ fara ti Ọlọ́run má gbára lé ẹ̀dá. tawakkal ala rahmani. báṣùnù sẹ́ńgbà. fil amri kullihi. àfọ̀ máa fà. wa ma khaba abdun man alayhi tawakkala. Abdulhakeem sẹ́ńgbà àtìládé. tawakkal ala rahmani. ẹ̀fíṣẹ́ mi jẹ́ fún Akínbọ̀dé Sheikh Abdullahi ẹ̀fíṣẹ́ mi jẹ́. fil amri kullihi. founder Al-Jamali worldwide. wa ma khaba abdun talati talaha na'imun. ìjọ Al-Jamali káàkiri àgbáyé Ọlọ́run bá mójútó yín. amṣidatin talati talaha na'imun. báṣùnù àfọ̀màfà. fakamu shiddatin. Ọlọ́run má tún yín ká. talati talaha Alhaji Hakeem na'imun. àtìládé lórí founder yín yẹn Sheikh Abdullahi Akínbọ̀dé bọ̀rọ̀ wí. wàyí masana durrun. ẹsẹ̀ kú ọ̀rọ̀ ẹsẹ̀ kú bíi tẹ́ gbé gadé. wadaqati bina duna. ọlọ́mọ rẹ̀ àwa náà wálẹ̀. farabbi rahimu. amíru mi tó jẹ́ rí mi pé Alhaji Misbahudeen Ọláníyì amíru ẹ̀ fún amif primbest ẹ̀ ní parẹ́. farabbi. àmín. amíru mi onísábàbí Allahu Akbar yàrá mi kú di. Mekudi ba Yaroba Mu'izzuddin fún mi olóòjẹ́ lálùbáríkà ọ́fíìsì wa níbi Mu'izzuddin wọ́n tún ní amiru wa ẹ̀ sàlùbáríkà ẹ̀ sóríire bàbá wa ọlọ́fà ọ̀fà làwa wà bàbá wa ọlọ́fà Ọlọ́run bá mójútó wọn gbogbo àwọn àfáà wa Ọlọ́run bá pẹ̀lú wọn.